Wàá fẹ́ gbọ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ní ìmọ̀, tí ẹ kọ́ ìmọ̀, tí ẹ jogún ìmọ̀ pé ta ni Ọlọ́run. Ọlọ́run fúnra ara rẹ̀ ó sì sọ wípé òun o ìlàhùn wàhídùn, òun Ọlọ́run ẹyọ kan ni, òun ò pé méjì, bẹ́ẹ̀ lòun ò pé mẹ́ta. Ọlọ́run tí mùsùlùmí ń pè, òun náà ni kìrìsìtẹ́nì ń pè, òun náà ni àwọn ẹlẹ́sìn àbáláyé, òun náà ni wọ́n ń pè. Ó ní Allahu la ilaha illa huwa, òun Ọlọ́run la ilaha illa huwa, kò sí Ọlọ́run míì lẹ́yìn òun àyàfi òun náà ni. Irọ́ ikú là ń pa má dà, ẹlẹ́gbọ̀jọ̀ ní bàbá gbogbo. Yorùbá Shimba TV, ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwí síbẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Shimba TV. Thank you for watching. A kí ẹ̀yin ènìyàn wa jákèjádò àgbáláyé ní gbogbo ibi tí ẹ ti ń wò wá. Ọgbọ́n, ìmọ̀, òye Ọlọ́run Olódùmarè kò ní fi wọ́n ẹnì kankan wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, iléeṣẹ́ tí àwa ti wá ní Yorùbá Shimba TV, lórí ètò tí a pè ní Ta ni Ọlọ́run. Lónìí, oníbejì ni a fẹ́ fi ètò yìí ṣe. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a ti gbé babaláwo wá sórí ètò yìí tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀. Ní báyìí, a fẹ́ tún gbé àwọn àáfàá wa, aláàjì wa wá. A fẹ́ tún máa gbé àwọn pásítọ̀ wòlíì wa wá. Ká wá fi ṣe mẹ́ta lọ́kan, tó jẹ́ pé kí mùsùlùmí máa wá sórí ètò yìí kán wá máa sọ̀rọ̀ nípa Ọlọ́run, ta ni Ọlọ́run. Kí àwọn kìrìsìtẹ́nì máa wá, kí wọ́n máa sọ̀rọ̀ nípa Ọlọ́run pé ta ni Ọlọ́run. Káwọn ẹlẹ́sìn ìbílẹ̀, ẹlẹ́sìn àbáláyé, káwọn náà máa wá, kí wọ́n máa sọ̀rọ̀ pé ta ni Ọlọ́run. Níbẹ̀ la ó ti kọ́ ọgbọ́n oríṣiríṣi, la ó ti kọ́ ìmọ̀ lóríṣiríṣi, la ó ti mọ bí Ọlọ́run tẹ̀ ṣe tó. Ǹjẹ́ Ọlọ́run kan ṣoṣo tí ẹlẹ́sìn ìbílẹ̀ ń pè ní Olódùmarè, ǹjẹ́ òun Ọlọ́run kan ṣoṣo náà ni mùsùlùmí ń pè ní Ọlọ́run Allah? Ǹjẹ́ Ọlọ́run kan ṣoṣo yìí náà ni àwọn kìrìsìtẹ́nì ń pè ní Ọlọ́run Jèhófà, tó túmọ̀ pé Ọlọ́run ló lórúkọ púpọ̀? Èmi ò tí ì gbà, bóyá ẹ̀yin ti gbà, mi ò tí ì lè sọ. Àwọn tó nímọ̀, tí wọ́n jogún ìmọ̀, tí wọ́n kọ́ ìmọ̀, tí wọ́n kọ́ nípa, tí wọ́n fi ẹ̀sìn tọ́ wa sọ́nà, la máa gbé wá lóríṣiríṣi. Ṣùgbọ́n kí a tó sọ nípa àlejò wa lórí ètò lónìí, a máa kọ́kọ́ bá wọn ya ayọ̀, torí pé wọ́n ṣẹ̀ dé láti ilẹ̀ mímọ́ ni tí a ń pè ní Mẹ́kà ni, wọ́n dé láti Saudi. So Alhaji, fresh Alhaji ni wọ́n, bí àṣà olóyìnbó. Nítorí báyìí àkọ́kọ́ kí wọn, kí n kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ wọn. Ẹlònípọ̀n, òun náà la ti ń gbọ́ pọ̀n, àwọn náà ni wọ́n máa dárúkọ wọn. Ẹni tí gbogbo ayé mọ̀, tí gbogbo àgbálá ayé mọ̀ ni wọ́n á dárúkọ wọn. Ẹ jẹ́ kí n lọ ọ̀dọ̀ wọn, ṣùgbọ́n kí n tó lọ ọ̀dọ̀ wọn, ẹ jẹ́ kí n dé ilé agbára lókè lọ́hùn. Irọ́ ikú là ń pa má dà, ẹlẹ́gbọ̀jọ̀ ní bàbá gbogbo. Yorùbá Shimba TV, ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwí síbẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Shimba TV. Thank you for watching. A kí yín, Alhaji wa. Kí ó má dàbí pé èèyàn ò jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ọlọ́rọ̀. Ẹ kọ́kọ́ sọ orúkọ yín fún gbogbo àgbálá ayé náà, àti oore pàtàkì, oore ìdùnnú tí Ọlọ́run ṣe fún yín, táwa ń bá yín yọ̀, tí gbogbo ayé bá yín yọ̀. Ẹ kọ́kọ́ jẹ́ ká kọ́kọ́ mọ̀ náà. Orúkọ mi ni Alhaji Abdulrasheed Adékúnlé Amir síbẹ̀síbẹ̀ ni orúkọ mi. Amir síbẹ̀síbẹ̀, àwa tá a mọ orúkọ yẹn á mọ̀ pé orúkọ ńlá ni, orúkọ náà sì ní bàjẹ́. Bàbá wa, gbogbo wa ní a jọ mọ̀ pé láti ọjọ́ kan sí kejì báyìí ni a ti ń yọ ayọ̀ ti ìrìn àjò tí ẹ ṣẹ̀ṣẹ̀ dé. A kí yín, ẹ ká sọ pé assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuh.
ẹ kú àbọ̀ ẹ ṣeun láti Mẹ́kà Mọ̀dínà. ẹ ṣeun Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run kà yín mọ́ àwọn tó ń lọ gun àràfá ti 2025. Ọlọ́run tó wá kà yín mọ́ àwọn tí wọ́n lọ tí wọ́n tó padà dé ṣẹ́ni pé ọpẹ́ ńlá ni ẹnu ọpẹ́ wa ò nìkan. Lẹ́ẹ̀kan sí a kí yín kú àbọ̀ sí ìlú Nàìjíríà, ẹ ṣeun ẹ kú àbọ̀ sí ilé ẹ ṣeun pẹ̀lú ògo Ọlọ́run á máa wá sí pẹ̀lú wa ní ọ̀nà, ẹ ṣeun ẹnu ọpẹ́ wa ò sí nìkan, àfihàn dúpẹ́. Lórí ètò wa kan lórí Yorùbá Chamber TV tá a pè ní Ta ni Ọlọ́run, a ti bẹ̀rẹ̀ ètò yìí ó ti pé bí ọjọ́ méjì mẹ́ta. A máa ń gbé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ẹ jẹ́ ká kúkú sọ fún gbogbo àgbáńlá ayé, torí ẹni tó bá ṣe ni lóore ó yẹ ká lè sọ. Àáfà ni wọ́n tí wọ́n sì ti di àlájì báyìí, wọ́n ti di àlájì ọmọ àlájì, àáfà ọmọ àáfà. Gbogbo ara ti mọ̀ pé kò sí kékeré àáfà, Ọlọ́run wà ní kéré yín, nítorí pé ẹ kéré àwọn iṣẹ́ tí àwa náà ń ṣe, Ọlọ́run ní kéré yín. Àwọn ni wọ́n fún wa ní ìmọ̀ràn, alájì wa síbẹ̀ Sàmírù síbẹ̀síbẹ̀ tẹ̀ ń wò yìí, àwọn ni wọ́n fún wa ní ìmọ̀ràn pé gbólóhùn ètò tá a gbé kalẹ̀ tá a pè ní Ta ni Ọlọ́run, nǹkan tó bá wá mú ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n ń pe Ifá tí Ọlọ́run tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n sọ ń bẹ̀, ó yẹ kí a béèrè kí ni mùsùlùmí pàápàá mọ̀ nípa Ọlọ́run. Àwọn ló yẹ kí a béèrè pé kí ni kìrìsìtẹ́nì gan mọ̀ nípa Ọlọ́run. Òun làwa náà ṣe ti wá pinnu pé ìgbàkígbà tí wọ́n bá dé láti Mẹ́kà la tó máa kọ́kọ́ gbé wọn sínú ètò yìí ká tó bẹ̀rẹ̀ sí lọ máa gbé gbogbo ẹnikẹ́ni tó bá kù ní mùsùlùmí ní kìrìsìtẹ́nì. So àfi lè tún dúpẹ́ lọ́wọ́ yín, Ọlọ́run ní kúrò lákàyè yín. Ní báyìí orí ètò Ta ni Ọlọ́run òun ni a wà. A ti ẹ̀ fẹ́ kẹ́ ẹ sọ fún wa ní ráńpẹ́ ta lẹni tí a ti ẹ̀ ń pè ní Ọlọ́run yìí náà. Kí ni a fi lè sọ, gbogbo wa la mọ̀, a fẹ́ gbọ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ní ìmọ̀, tí ẹ kọ́ ìmọ̀, tí ẹ jogún ìmọ̀ pé Ta ni Ọlọ́run, ẹ ti ẹ̀ kọ́kọ́ bá wa tú sílẹ̀ ní ráńpẹ́. mo kí atọ́kùn wa, Ọlọ́run máa wà pẹ̀lú yín. Àmín. Ọ̀rọ̀ Ọlọ́run kò yí padà gẹ́gẹ́ bó ti wà ní ayé àwọn bàbá wa, bẹ́ẹ̀ náà ló wà nísìn. A sì ní tírà méjì, Kùránì kan náà ló ń tọ́ wa sí ọ̀nà. Ọlọ́run fúnra rẹ̀ ó sì sọ wípé òun ò ìláhùn wàhídùn, òun Ọlọ́run ẹyọ kan ni, òun ò pé méjì, bẹ́ẹ̀ lòun ò pé mẹ́ta. Ọlọ́run tí mùsùlùmí ń pè, òun náà ni kìrìsìtẹ́nì ń pè, òun náà ni àwọn ẹlẹ́sìn àbáláyé, òun náà ni wọ́n ń pè. Ó ní Allahu la ilaha illa huwa, òun Ọlọ́run la ilaha illa huwa, kò sí Ọlọ́run míì lẹ́yìn òun àyàfi òun náà ni. Kábíyèsí Olódùmarè. Irú Ọlọ́run bẹ́ẹ̀ lọ́lọ́run tá à ń sìn. Ẹ ṣé àdúpẹ́, àwọn nǹkan tí à ń sọ, ibi tá à ń lọ gangan òun láti ń dè. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ nínú ọ̀rọ̀ yín, ẹ ní Ọlọ́run tí gbogbo mùsùlùmí ń pè, tí wọ́n gbà pé kò pé méjì, òun ni Ọlọ́run tí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà ń pè, òun ni Ọlọ́run tí àwọn kìrìsìtẹ́nì ń pè. Ó túmọ̀ sí pé nǹkan tẹ́ ẹ fi ń múlẹ̀ fún wa ni pé Ọlọ́run ò pé méjì, ẹyọ kan lọ́lọ́run. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé àdúpẹ́. Ní báyìí a máa ń gbọ́ tí wọ́n bá sọ̀rọ̀ lọ sọ́tún, tí wọ́n sọ̀rọ̀ lọ sósì, wọ́n máa ń sọ àwọn gbólóhùn kan. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ nígbà tá à ń ṣe ìfọ̀rọ̀wárọ̀ yìí lẹ́nu wọn, wọ́n jẹ́ ká mọ̀ pé tí àwọn bá sọ pé Ọlọ́run òkè ìbà, Ọlọ́run odò ìbà, wọ́n ní ìtumọ̀ Yorùbá ẹ̀ ní pé Ọlọ́run tó dá òkè àwọn júbà ẹ̀, Ọlọ́run kan náà ló dá ilẹ̀ pé àwọn júbà ẹ̀. Nísìn tí kìrìsìtẹ́nì bá fẹ́ gbàdúrà, a ní Jésù Olúwa wa, àwa tún bí wọ́n, ó ní nǹkan tí wọ́n sọ fún wa bí Jésù jẹ́ sí Ọlọ́run, torí ọ̀rọ̀ yẹn fẹ́ gbára wọn. Àwọn kan ní Ọlọ́run ní Jésù, àwọn kan ní Jésù ní Ọlọ́run, àwọn kan ní ó tì Ọlọ́run yàtọ̀ sí Jésù. A wá bí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà,
àwọn sọ pé kí ló dé tó yẹ pé Ifá lẹ máa ń forí balẹ̀ fún, wọn náà àwọn máa ń forí balẹ̀ fún Ifá pé kó bá àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olódùmarè sì tún ju gbogbo ohun tá à ń sọ yìí lọ. Ǹjẹ́ báwo ni ẹ̀yin náà ṣe lè bá wa jẹ́ àgbékalẹ̀ ti mùsùlùmí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ǹjẹ́ báwo ni wọ́n ṣe jẹ́ sí Ọlọ́run? Ǹjẹ́ Ànábì Muhammad ní Ọlọ́run ni àbí Ọlọ́run wà lọ́tọ̀? Àfikẹ́ bá a túbọ̀ yẹn náà. Naam, ní ṣókí ní béèrè tí ẹ béèrè nínú ayé alukuran, Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad níjọ́ tí wọ́n ń gba ọ̀rọ̀ ń bọ̀, Ọlọ́run jẹ́ kó yé Ànábì wípé ìrẹ́ Ànábì o kì í ṣe Ọlọ́run. Àwa mùsùlùmí ní bìlífì wípé Ọlọ́run kan ló wà, Ànábì rẹ̀ òjíṣẹ́ ló jẹ́, kì í ṣe Ọlọ́run. Kò sì sí nínú àkọọ́lẹ̀ kan wípé Ànábì kan wá sáyé tá a lè pè lọ́lọ́run. Nípa ọ̀rọ̀ Jésù àti mùsùlùmí, Ọlọ́run gan sọ àsọọ́lẹ̀ fún Ànábì wa Muhammad pé ẹnìkan ń bọ̀ o lẹ́yìn rẹ̀ Ànábì o, mímbà àdí ismuhu Ahmadu, ẹnìkan ń bọ̀ ìrẹ́ Ìsá, ẹnìkan ń bọ̀ lẹ́yìn rẹ̀ tó ń jẹ́ Ahmadu. Wọ́n ní fàlàmọ́ já àhún bìlìbá yinat, tẹ́ni ìbá dé pẹ̀lú àwọn àmì ìyanu rẹ̀, kọlu ọ́sá sí ìrun mobile, wọ́n á máa sọ pé eléyìí o idán ló mú wá. Kò yé yín? Tó já sí wípé Ọlọ́run fúnra ara rẹ̀ ti ṣàlàyé oníkálukú pẹ̀lú bí ó ṣe lu ayé rẹ̀. Mùsùlùmí ò gbọdọ̀ tako wípé Kìrìsìtẹ́nì wọ́n ṣèkan, torí pé Ọlọ́run fúnra ara rẹ̀, Ànábì tó rán níṣẹ́, ó rán sí ara ayé wípé o kó lọ ṣẹ̀sìn ni, kò rán níran ní pé kó lọ pera rẹ̀ lọ́lọ́run. Báwa bá ṣe ń pe Ànábì nísìn, tá bá ń sọ̀rọ̀ Ànábì, àyè fi ọ̀rọ̀ tì sí wípé Ànábì ni ó gbàdúrà wa. A máa ń sọ wípé abuduhu wa rasuluhu, ẹrú Ọlọ́run ni, òjíṣẹ́ Ọlọ́run ni. Ọ̀tọ̀ lòjíṣẹ́, ọ̀tọ̀ lọ́lọ́run. Ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ àgbọ́yé tó ta láàkì nínú ẹ̀sìn. Jésù fúnra ara rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run ni, kì í ṣe Ọlọ́run lọ́dọ̀ tàwa. Mùsùlùmí ò kẹ́ gbọ́dọ̀ sọ wípé òun ò nígbàgbọ́ sí Jésù ọmọ Màríà, nítorí pé a dá lámì ìyanu, ìgbédìde rẹ̀ àmì ìyanu ni, bíbí rẹ̀ àmì ìyanu ni, iṣẹ́ tó jẹ́ àmì ìyanu ni. Àmì ìyanu rẹ̀ kò túmọ̀ sí wípé a gbọ́dọ̀ sọ wípé Ọlọ́run ni. Ṣùgbọ́n mùsùlùmí ò gbọ́dọ̀ jiyàn nípa wípé wọ́n pè nìkan lọ́lọ́run, àbí kó wá takò wípé wọ́n ṣe lè pè lọ́lọ́run. Bóníkálukú, Ọlọ́run gan ti sọ fún wa wípé làkún dínukún wàlíyà dín, ẹ̀sìn tiyín ẹ jẹ́ kó jẹ́ tiyín, kẹ́sì tiwọn kó jẹ́ tiwọn. Ìyẹn ni àmọ̀ràn tèmi. Ẹ wò, àwọn ìbéèrè kan wà tí a wulẹ̀ fẹ́ béèrè táwa pín sí wẹ́wẹ́, ṣùgbọ́n látara ìbéèrè bóyá bíi méjì àbí mẹ́ta tá a béèrè, ìdáhùn yín ó ti dáhùn àwọn ìbéèrè tó kù tí a wulẹ̀ fẹ́ béèrè. Tí a bá sọ, tẹ́ bá gbọ́ dáadáa nínú ọ̀rọ̀ mi, mo ní à ń wá àwọn tó nímọ̀, àwọn tó jogún ìmọ̀ tí wọ́n tún lọ wá ìmọ̀. Gbogbo ẹ̀yin tó bá dẹ̀ ń gbọ́ nǹkan tí Alhaji wa ń sọ yìí, a gbọ́dọ̀ sọ pé a ti rí nǹkan dìmú bẹ́ẹ̀. Ta ni Ọlọ́run ni a pe àkọlé nǹkan tí à ń ṣe? A gbọ́dọ̀ sọ pé a ti mọ ìtumọ̀ Ọlọ́run. Ní báyìí, nǹkan tó wá kù tí mo wá fẹ́ ká sọ, ǹjẹ́ ẹ kàn tiẹ̀ sọ díẹ̀ fún wa báwo lọ́lọ́run ṣe tóbi tó? Ǹjẹ́ Ọlọ́run tiẹ̀ ní ẹni tá tẹ̀ lè fi wé? Ṣé mo lè sọ pé bàbá mi ó ṣèyàn pàtàkì bí bàbá kan tó ń gbé nísàlẹ̀ ibì kan. Ẹ lè ní ìyá mi ẹlẹ́ràá ni wọ́n, màmá rere ni wọ́n ṣèyàn pàtàkì bí ìyá wọn ni. Ǹjẹ́ Ọlọ́run tẹ̀lé ní tá a lè fi tì rárá ni, àbí kásọ̀kálò Yorùbá tó sọ pé igi dá dúró ni Ọlọ́run? A fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀yin onímọ̀ báyìí. Téèyàn bá wo ọ̀rọ̀ tẹ́ béèrè nínú àyà Kùránì kan wà
wọ́n ní tabaraka lẹ́sí bíyadí ìlímúlíkù wa huwa ala kulli shay'in qadir. Téèyàn bá wo ọ̀rọ̀ Ọlọ́run ó ní mímọ́ fún alẹ́dẹ́ kálákọ̀ kulla shay'in, ọba tó dá gbogbo nǹkan, kò sí nǹkan tí Ọlọ́run ò dá. ǹjẹ́ ẹ kàn tiẹ̀ sọ díẹ̀ fún wa báwo lọ́lọ́run ṣe tóbi tó? ǹjẹ́ Ọlọ́run tiẹ̀ ní ẹni tá tẹ̀ lè fi wé? ṣé mo lè sọ pé bàbá mi ó ṣèyàn pàtàkì bí bàbá kan tó ń gbé nísàlẹ̀ ibì kan, ẹ lè ní ìyá mi ẹlẹ́ràá-re ni wọ́n, màmá rere ni wọ́n ṣèyàn pàtàkì bí ìyá wọn ni. ǹjẹ́ Ọlọ́run tẹ̀ lẹ́ni tá a lè fi tì rárá ni, àbí kásọ̀kálò Yorùbá tó sọ pé igi dá dúró ni Ọlọ́run? a fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀yin onímọ̀ báyìí. Téèyàn bá wo ọ̀rọ̀ tẹ́ béèrè nínú àyà Kùránì kan wà, wọ́n ní tabaraka lẹ́sí bíyadí ìlímúlíkù wa huwa ala kulli shay'in qadir. Téèyàn bá wo ọ̀rọ̀ Ọlọ́run ó ní mímọ́ fún alẹ́dẹ́ kálákọ̀ kulla shay'in, ọba tó dá gbogbo nǹkan, kò sí nǹkan tí Ọlọ́run ò dá. Téèyàn bá wo ipò ọlọ́lá, Ọlọ́run náà ló wà nídìí ẹ̀. Téèyàn bá wo àyà Suratu Mulk tó ní tabaraka lẹ́sí bíyadí ìlímúlíkù, òun ọwọ́ òun gangan báyìí nípò ọlá wà. Ẹni tó lọ fẹ́ fún lọ́lá, ẹni tó fẹ́ tọrọ jẹ, ẹni tó fẹ́ tọrọ mu, ẹni tó fẹ́ tí ò wáyé bí ẹni tí ò sí, ó lọ́wọ́ òun ló wà. wa huwa ala kulli shay'in qadirun, òun kápá lórí gbogbo nǹkan pátápátá. Ìyẹn àkọ́kọ́. Téèyàn bá wo ọ̀rọ̀ Ọlọ́run, téèyàn bá ní kéèyàn sọ ọ̀rọ̀ Ọlọ́run, èèyàn lè sọ tán torí pé àkàǹkà tán lọ ọ̀rọ̀ Ọlọ́run tó dá ẹyẹ, ó dá nídàá wípé kí a lè pàṣẹ fún kó gbọ́. Ó dá èèyàn nídàá wípé ká lè sin òun. Ó ní ẹ gbọ́dọ̀ ṣe nǹkan míì o àfi kẹ́ ẹ máa sìn mí. Títóbi fún Ọlọ́run tó ní ká dúpẹ́, kí lọ́lọ́run fẹ́ fọpẹ́ ṣe? Ó ní la in shakartum la azidannakum, ó ní ẹ dúpẹ́ o. Ó ní tẹ́ ẹ bá dúpẹ́ òun á fìyà jẹ yín. Ó ní wala in kafartum inna azabi lashadid, béèyàn bá dúpẹ́ ìyà ẹlẹ́ta ìlérò ó wà fún. Ẹ bá ń béèrè pé kí lọ́lọ́run fẹ́ fọpẹ́ ṣe? kò yé wa o. Ọlọ́run ní ká sìn òun. Ó ní iyyaka na'budu wa iyyaka nasta'in. Ó ní èmi Ọlọ́run ní kẹ́ ẹ sìn, èmi Ọlọ́run ní kẹ́ ẹ wá lólùrànlọ́wọ́. Ẹ gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹlòmíì ju ọ̀dọ̀ èmi Ọlọ́run lọ. Ẹ gbọ́, kí ni tó fẹ́ lẹ́yìn tó dá wa tán? Pé ká tún sìn òun. Kò dọ́là ẹ̀, kò ní kó jọ́nà òun. Ṣùgbọ́n dèdè tó ń fẹ́ ni wípé níjọ́ tí wọ́n fẹ́ dá wa, wọ́n ń sọ fún Ọlọ́run wípé kó má dá wa. Nítorí pé tó bá dá wa, àwa ọmọ ẹ̀dá ènìyàn á pọ̀ lẹ́ni tí ó máa tàjẹ̀ èèyàn sílẹ̀. Nígbà tí téèyàn bá dé ìlú Mọ́kà tó bá rí àwọn èèyàn tó ń sin Ọlọ́run, wọ́n làwọn Ọlọ́run á máa béèrè lọ́wọ́ màlẹ́kà wípé ṣáwọn tẹ́ ní kí n má dá lélẹ̀, àwọn tẹ́ ní má dá làwọn tó ń sìn mí yìí, àwọn tẹ́ ní má dá àwọn ló ń ṣàfọ̀mọ́ fún mi yìí, àwọn tẹ́ ní má dá àwọn ló ń forí kanlẹ̀ fún mi yìí, àwọn tẹ́ ní má dá àwọn ni wọ́n ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ nítorí èmi Ọlọ́run yìí. Títóbi Ọlọ́run ó pọ̀. Téèyàn bá sọ wípé òun fẹ́ wo títóbi Ọlọ́run, kéèyàn wo sánmọ̀ kìíní téèyàn bá wọnú plane, kéèyàn wo ìgbéra plane kúrò níbi téèyàn wà, kò sí tí ó ń wà níbẹ̀ bí kì bá ṣe Ọlọ́run. Ikú tá ń kú, àwọn kan ti bìlífì pé kò sí nǹkan tó jẹ́ kú. Ọlọ́run fi kú ṣàgbà oníkálukú. Ó dá wa látọmọ òpóòlò. Níjọ́ tó ń dá wa yẹn, egun wa kéré. Nígbà tá a dàgbà, egun wa bẹ̀rẹ̀ sí nílé. Nígbà tó wá yá, àwa dàgbà débi wípé àgbàlagbà ó padà tún dọmọdé. Tó já sí pé òun nìkan ní ọ̀rọ̀ rẹ̀ yé, bó ti wùn ló ṣe ń ṣe ọlá ẹ̀. Téèyàn bá ní kóun sọ ìròyìn Ọlọ́run, èèyàn ò lè sọ tán, nítorí pé àkàǹkà tán ní ìròyìn Ọlọ́run. Àkàǹkà tán ní ìròyìn Ọlọ́run. Mélòó lèèyàn fẹ́ wí nínú ẹ̀? Téèyàn bá ní kóun máa wí, èèyàn kàn sọ ibi tó bá yé èèyàn dé lèèyàn lè sọ dé. Èmi tẹ̀ dúpẹ́ gangan lọ́wọ́ yín. Mo dúpẹ́ torí gbogbo àwọn nǹkan tí a gbọ́ yìí èèyàn ò gbọ́dọ̀ gbọ́
kó má tí ì mọ nǹkan tí Ọlọ́run jẹ́. Tí a bá ìtún rí èèyàn kan tó ìtún kó ti Ọlọ́run kéré, mo mọ̀ pé pẹ̀lú àwọn nǹkan tí à ń gbọ́ lẹ́nu yìí a ti mọ bí iyì Ọlọ́run, bí oríire Ọlọ́run bó ṣe tó. Ọlọ́run ọba kò wá ní kúrú ìlà. Ní Alhaji Abdulrasheed Adékúnlé Amiru síbẹ̀síbẹ̀ ní orúkọ mi. Gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ nílé lókè òkun, Yorùbá Shimba TV òun lètò tí ẹ ti máa gbọ́ oníranran àwọn ìmọ̀ ìjìnlẹ̀ nípa ìròyìn Ọlọ́run, nípa ìròyìn tẹ́ fẹ́ mọ̀ nípa Ọlọ́run. Yorùbá Shimba TV ètò tí mùsùlùmí tí wọ́n ń gbọ́ ni, ètò tí kìrìsìtẹ́nì ń gbọ́ ni, ètò tí àwọn ẹlẹ́sìn àbáláyé ń gbọ́ ni. Yorùbá Shimba TV òun lètò táwa fọwọ́sọ̀yà tí ń tọ́ni sọ́nà nípa tọlọ́run àti ti àwọn òjíṣẹ́ rẹ̀. irọ́ ikú là ń pa má dà, elégbòjò ní bàbá gúngún. Yorùbá Shimba TV, ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwísí síbẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Shimba TV. Thank you for watching.